gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi gbogbo ojú tẹ́ fi máa ń wò mí ní gbogbo ìgbà kò ní fọ́ o etí yín ò dẹ̀ ní di agbára Elédùwà. Ìkíni yẹn náà mo sì ń tẹ̀ síwájú nínú ẹ̀ gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé àwọn àṣà ayé àtijọ́ lèmi máa ń gbé wá sí ojú ìwòran. Yorùbá ló dẹ̀ ní ìkíni, kò sí nǹkan tí Yorùbá ò ní kí ọ fún. Ẹ jẹ́ ká wo ìgbéyàwó. Báwo ni Yorùbá ṣe ń kí wa fún ìgbéyàwó? Yorùbá ní ẹ kú ìnáwó ìyàwó o, ẹ̀yìn ìyàwó ò ní mẹ́ni o, Ọlọ́run yóò ṣe ìyàwó ní abiyamọ. Àwọn náà sọ wípé àmì o, àṣẹ o, ẹ ṣe adùn àkárí o. Wọ́n wá tún kí ọlọ́mọ, ẹni tó ṣẹ̀ṣẹ̀ bímọ, pé ẹ kú ewu ọmọ o, Ọlọ́run á wò o, bántálẹ́ lọ́lọ́run ó ṣe o, kò ní kú mọ́ wa lọ́wọ́ o. Wọ́n náà sọ wípé àmì o, ẹ ṣe o, adùn àkárí o. Ìsọmọ lórúkọ, ẹ jẹ́ ká wo ìsọmọ lórúkọ. Ìsọmọ lórúkọ nílẹ̀ Yorùbá ní ìjọ́ kẹjọ ni wọ́n sọmọ lórúkọ. Yorùbá tún kí, ó tún máa kí ẹni tó ń sọmọ lórúkọ pé ẹ kú Ọlọ́run á wò o, Ọlọ́run yóò wò fún wa o. Ó náà sọ pé ẹ ṣé o, àmì o, adùn àkárí o. Ìkẹrin ni ìkọlà fún ọmọ, ẹ kú ẹnu abẹ́ o. Yorùbá ló ń kí ẹni tó ń kọlà fọmọ ẹ̀bẹ́ yẹn o, tó dábẹ́. Abẹ́ dídá ni àmì là ń sọ nípa ìkọlà o. Tó bá a sọ wípé ẹ kú ẹnu abẹ́ o, òun náà ṣe fọmọ o, àmì o, ẹ ṣé o, adùn àkárí o. Ẹ jẹ́ mẹ́nu dúró náà, Yorùbá mà ní àṣà ìkíni o. Gbogbo àṣà òní Yorùbá ní. Mo gbé gbòòsà fún Yorùbá torí wọ́n ń kí ni. Ẹ wá gbọ́ná o, ṣe rí gbogbo bí tí ẹ bá ti rí fídíò Culture by Ade Anade, ẹ like iṣẹ́ mi, ẹ comment, ẹ follow, ẹ share. Ṣe rí mi ò lè méfò fún yín. Gbogbo tẹ́ ẹ mọ̀, gbogbo tẹ́ yín ò mọ̀, èmi ò máa gbé wá sójú ìwòran yín. Ẹ ṣé púpọ̀. Ó dàbọ̀.